Ẹ máa gun kẹ̀kẹ́, ó dára fún ìlera yín. Iléeṣẹ́ road safety ló sọ bẹ́ẹ̀. Àfi kí gbogbo ọmọ Nàìjíríà yá pa mọ́tò tì báyìí o, kí oníkálùkù lọ ra kẹ̀kẹ́ láti máa gùn ún lọ síbikíbi tó bá fẹ́ lọ, nítorí wọ́n ti jẹ́ kó di mímọ̀ báyìí pé kẹ̀kẹ́ gígùn dára fún ìlera wa. Ọ̀gá àgbà àjọ ìṣọ́ aláàbò ojú pópó ní Kwara Federal Road Safety Corps, ọ̀gbẹ́ni Frederick Ogidan ló gba àwọn aráàlú nímọ̀ràn pé kí wọ́n máa gun kẹ̀kẹ́ aláfẹsẹ̀wà, ó ló dára gidigidi fún ìlera ara wọn. Ogidan ló sọ̀rọ̀ yìí lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 19 oṣù karùn-ún yìí nílùú Ìlọrin lásìkò tó ń bá akọ̀ròyìn àjọ akóròyìnjọ ilẹ̀ wa NAN sọ̀rọ̀ láti fi sàmì àyájọ́ ọ̀sẹ̀ ààbò lágbàáyé United Nations Global Safety Week. Bákan náà ló kìlọ̀ pé káwọn dẹ́rẹ́bà yẹra fún wíwa ọkọ̀ tó ń ṣèéfín lójú pópó torí pé ó léwu fún ìlera aráàlú àti àyíká wọn. Ọkùnrin náà ṣàlàyé pé àwọn èéfín tó ń jáde lára ọkọ̀ léwu fún ìlera, bákan náà ló lè ṣàkóbá fún ìlera aráàlú àti àyíká wa gbogbo. Ó ní ó tún lè ṣokùnfà ìjàmbá ojú pópó fún ọkọ̀ mìíràn tó ń bọ̀ lẹ́yìn èyí tó ń ṣèéfín ọ̀hún. Ó tẹ̀síwájú pé ó yẹ ká wá ohun ìrìnsẹ̀ tó ń gbéni rìnrìn àjò tí yóò mú ìrọ̀rùn wá tí yóò sì la ipa rere láwùjọ. Ogidan ní kẹ̀kẹ́ gígùn ló dára jùlọ fún ìrìnsẹ̀. Yàtọ̀ sí pé ó jẹ́ ohun ìdárayá tó dára fún ìlera, kẹ̀kẹ́ kì í ṣe èéfín kankan tó lè ṣe àkóbá fún àyíká. Ó ní kí àwọn èèyàn máa lo ọkọ̀ tó ń lo iná ẹ̀lẹ́tíríkì, kí wọ́n máa gun kẹ̀kẹ́, kí wọ́n máa gun rélùwéè àti àwọn ọkọ̀ tí èéfín wọn kò pọ̀ rárá. Ó léyìí ló dára jùlọ láti máa gbé rìnrìn àjò. Ní ìgúnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ó ní kí àwọn aráàlú yẹra fún ọkọ̀ tó ń ṣèéfín, ọkọ̀ tí táyà rẹ̀ kò dára, kí wọ́n sì gbìyànjú láti máa ṣàbẹ̀wò sílé mẹkáníìkì lóòrèkóòrè fún àtúnṣe ọkọ̀ wọn, èyí tó ní yóò mú lílọ bíbọ̀ rọrùn pẹ̀lú èyíkéyìí ohunkóhun tá a bá fẹ́ gbé rìnrìn àjò náà. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.